láyé lórí tí wọ́n ń pariwo káàkiri wọ́n gbá mi o wọ́n gbá mi o 99.9% ní àwọn tó ń gbá láyé àwọn náà fẹ́ gbá yàn ni ọwọ́ èèyàn kan lọ́kàn dùn ra wọn jura wọn lọ. ṣe rí àtìfà àtòfò kò dúró sọ́nà kan ẹni tó bá kọjá méjèèjì ní ọ̀ṣọ́ra ṣe wá rí àwùfù àwùfù máa ń hún yàn lẹ́nu ni ṣe rí ìfà pèrèkèrè báyìí ni ìyún máa ń fàyàn lápò ya kódà tí ìfà tó bá gba ráǹkì tán ṣe é pé sọ́jà ọlọ́pàá mọ̀pó nǹkan kan ẹ̀mú kọ́nà máa gba ráǹkì tí ìfà tí àwùfù tó bá gba ráǹkì tán ó lè fàyàn lẹ́mìíya tẹ́mi èèyàn fẹ́ jábọ̀ sọnù tí ìbá ṣe pé mẹ́ntálítì ìwèrè kán ní kéèyàn ra ìcharge card 200 naira pé kẹ́ tẹ́tẹ́ kan wà bẹ́ẹ̀ ẹ̀ fi jẹ aeroplane kí ọ̀nà wá sáyẹ́kọ̀ ọlọ́mọ ra káàdì ẹlòmíì ó fẹ́ ra káàdì 50 million kódà ẹlòmíì ó fẹ́ lè lọ gba owó kọ́múlé láǹtà gbé ẹpọ̀n láyanran yóò fẹ́ lè lọ gbà torí pé ó ń wá wúfù bẹ́ẹ̀ ṣe ń wò mí kò sẹ́ni wọn ò lè gbà àmì ẹni tí ó gbà mí ẹjọ́ fẹ́ kú sórí rìsáàjì torí bẹ́ẹ̀ ṣe orí mi èwú èsì ìta kínní tó ti yé gbogbo àwọn nǹkan tó lè fa bífà kódà obìnrin ìfà ń lè fẹ́ gbogbo àwọn nǹkan bífà kejì ẹ̀ wá sákàlà tèmi ná ìfà kìí ṣe nǹkan rè kó kò pẹ́ kí kọ́ ọ̀yà bára kí wọ́n náà kàn máa kówó lé kọ́ máa kówó lé yóò fẹ́ ta gbogbo property tán lórí pé yóò jẹ́ fà